gbogbo ògo, ọlá, ìyìn, ọpẹ́ Ọlọ́run Olódùmarè la máa darí ẹ̀ sí. Torí òun ló tọ́ sí o, ẹ̀dá kankan kò tọ́ sírú ẹ̀. Èyí ni mo fi ń kí yín ní dédé àsìkò yìí níbi tẹ́ ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ tún wò ó lóní bẹ́mbẹ́yẹ́kẹ́. Wọ́n ní àrà mẹ́rìírí, mo rí ológbò látẹ̀. Wọ́n ní onírúurú ìṣẹ̀lẹ̀ ní ṣẹlẹ̀ lókè èèpẹ̀. Béèyàn bá sì ti lókọ, àwọn èèyàn máa ń mú irú ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀, wọ́n máa ń mú sẹ́nu. Ṣùgbọ́n àwa máa ń gbétò tiwa kalẹ̀ lórí ọ̀nà àti lè fi jẹ́ kí á rí ẹ̀kọ́ kọ́ lórí ọ̀rọ̀ àwùjọ. Tèmi tí ń tòótọ́, mo kí yín lẹ́ẹ̀kan sí. Pẹ̀lú mi, mo ní àgbàlagbà olóye tí wọ́n jẹ́ lámèyító àwùjọ. Olóyè ni wọ́n sì tún jẹ́. Olóyè Yunus Odùṣínà. Mo kí yín sà. Tó a kú dédé ìwòyí. Ẹ ṣeun o. A kú fọmọnìyàn ṣe. Ẹ ṣeun. A sì kú kó lè dá tí gbogbo wa ń bá kiri. Ẹ ṣeun ṣeun. Wọ́n á jẹ́ kó dáa fún wa. Àmín. Ẹ ṣé. Ẹ ṣeun. Láì dènà pẹnu, Àgbàlá Gabriel kò kí ń ṣe àjèjì ẹnikẹ́ni. Ń tá a sì mú wọn sí ní ìrànlọ́wọ́ tí wọ́n ń ṣe fáwọn èèyàn lọ́tùn lósì láti ran ayé ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ kí wọ́n lè dìde. Lára àwọn tí wọ́n sì ṣèrànlọ́wọ́ fún tá a mọ̀, ó ní bọ̀dá kan tí wọ́n pè ní bọ̀dá Muyideen. Ṣùgbọ́n ṣàdédé ni a rí fídíò kan eléyìí tó jẹ jáde lójú òpó ayélujára. Níbẹ̀ ni bọ̀dá Muyideen ti rù pọnpọ́n sórí ìyẹn abọ́ sórí tí wọ́n sì ń béèrè pé ẹ jẹ́ kí n play ẹ̀ káwọn èèyàn náà kí wọ́n gbọ́ kí wọ́n lè wo bóòlù ṣe lọ gan. Kí ló wá ṣẹlẹ̀? Ṣé ẹ mọ̀ bọ̀dá Muyideen? Bọ̀dá Muyideen ni ẹ dábàá ní. Ó ní gbàyàwó lẹ́yìn. Bọ̀dá Muyideen ṣé lóòótọ́ rẹ̀ nìwé ilé wà? Bọ̀dá fídíò bọ̀dá yìí dáadáa. Ẹ̀yin náà fídíò. Bọ̀dá wọ́n gba donation fún ẹ̀dá bọ̀kalẹ̀. Ìyẹn bẹ́ẹ̀. Ó lóun ló sọ dẹni tí ń tún gba àárù báyìí lọ́jà Bódìjà tí wọ́n ní wọ́n ti rí. Pẹ̀lú àwọn nǹkan tí bọ̀dá Muyideen sọ nínú fídíò yìí, ó kọni lómi inú torí pé ìlú gángan lọ̀rọ̀ lé ayé o. Bó bá kọ wájú sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sọ́mọ ẹlòmíì, kí lè rí sí. Tó ẹ ṣé, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ kú kó lè dá tí ẹ̀ ń bá kiri. Mo máa ń sọ ní gbogbo ìgbà pé ẹ̀yin ni ẹ jẹ́ bí olùtànmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìbá máa ṣókùnkùn sí àwa ọmọ ẹ̀dá lórílẹ̀ ayé ní general lórílẹ̀ ayé. Now, mo gbọ́ àmọ́ mi tí gbà. Ìdí tí mo fi sì sọ bẹ́ẹ̀ ò ju wípé nígbà míì ó máa ń wà tó jẹ́ pé èèyàn ò gbọ́dọ̀ jẹ́ ògbẹ́jọ́ ẹnìkan dá. Torí ògbẹ́jọ́ ẹnìkan dá, àgbà òṣìkà ni wọ́n máa ń perú ẹni bẹ́ẹ̀. A ti gbọ́ nǹkan tí bọ̀dá Muyideen tó sọ níbẹ̀ yẹn, a dẹ̀ rí wọn wípé wọ́n ru pọnpọ́n sórí láàrin ọjà Bódìjà nìbàdàn táwọn èèyàn dẹ̀ ń interview wọn. Àmọ́ tó bá ti ń di ọ̀rọ̀ ẹni tí gbogbo ẹ̀dá tó bá lórúkọ, àfi ká ṣọ́rọ̀ sọ, àfi ká dẹ̀ ṣọ́ra ṣe. Nítorí oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀
àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé wọ́n lè máa wá ọ̀nà láti lè bà irú ẹni bẹ́ẹ̀ lórúkọ jẹ́. Wọ́n ṣe àhunpọ̀ nǹkan kankan, wọ́n dẹ̀ ṣe àgbékalẹ̀ débi wípé yóò jọ gàté, kò ní jọ gàté, yóò wá fẹ́ fẹsẹ̀ méjèèjì yóò fi fẹ́ fi lélẹ̀. So ìdí nìyẹn tó fi jẹ́ pé àfi kéèyàn ó fi ọgbọ́n fi sọ̀rọ̀ láàrin yẹn bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́. Ẹlòmíì wà tó jẹ́ pé ẹlẹ́dẹ̀ ni, bó ti wù ká gbé góòlù sọ́rùn ẹlẹ́dẹ̀ tó yóò lọ fi wọ́ ẹrẹ̀ náà ni. Kàtígórì àwọn kan wà bẹ́ẹ̀. Nínú ojúwòye tèmi sí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú Bọ̀dá Muyideen yìí, mo wò ó lọ pé nínú gbogbo àwọn tí Àgbàlá Gabriel tó ti ń ṣe àwọn irú ìrànlọ́wọ́ báyìí fún, èèyàn mélòó la tí rí nínú wọn tí irú nǹkan tí Bọ̀dá Muyideen sọ yìí tó ṣẹlẹ̀ sí. Torí yàtọ̀ fún eléyìí, mi rò pé mo ti gbọ́, bóyá ó ti wà ó, mi rò pé mo ti tún gbọ́ ìkan tó rí báyìí pé bóyá wọ́n kọ́lé fún ẹni yẹn, wọ́n gbà padà, wọ́n ra wọ́n fún lówó, wọ́n fẹ́, mi tí fi bẹ́ẹ̀ gbọ́. Ìdí nìyẹn tó fi jẹ́ pé àfi kí a fi ọgbọ́n ká fi tó àárín yẹn. Tó bá jẹ́ àǹfààní wà gẹ́gẹ́ bí akọ̀ròyìn láti tún rí àwọn míì tó súnmọ́ irú Àgbàlá Gabriel yẹn ń sìn, àbí láti rí òun gangan fúnra ẹ̀ láti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ọ̀rọ̀ Bọ̀dá Muyideen, àbá rí nǹkan sọ púpọ̀ jù. Nítorí kò sí bó ti wù kó rí, béèyàn bá ń parọ́ tàbí téèyàn ń kọrin tó rin ọ̀hún òdùn, á sá máa fetí ara ẹ̀ gbọ́. Kò sí bó ti wù kéèyàn máa sọ̀rọ̀ tó, àwọn onílàákàyè tí wọ́n bá ń gbọ́, wọ́n á mọ ibi tó bá ti ń ṣe àbòsí, ibi tó bá ti ń ṣèké, tó bá ti ń ṣàbòsí, tó ń fọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín tó fẹ́ fi kọ́fà ara ẹ, wọ́n á máa bẹ́ẹ̀ yọ́ jáde, wọ́n máa bẹ́ẹ̀ yọ́ jáde. Ìdí nìyẹn tí n bá fi rọ̀ yín pé irú Àgbàlá Gabriel fúnra rẹ̀ tàbí àwọn alájọṣiṣẹ́pọ̀ ẹ̀ tẹ́ bá rí wọn láti lè tún bá wọn sọ̀rọ̀ láti gbọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan láàrin àwọn àti Bọ̀dá Muyideen. Ìyẹn ní ìkejì, kẹ́sì tún ṣe iṣẹ́ ìwádìí yín lórí gbogbo àwọn tí Àgbàlá Gabriel tó ti ń ṣe àwọn nǹkan báyìí fún. Káwọn kó má jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ló ń bo nǹkan tí ò ṣe é bò mọ́ra, ló ń bò mọ́ra, tí ò jẹ́ tí kò ní àǹfààní láti wí pé kí ayé gbọ́. So ti gbogbo irú àwọn èèyàn wọ̀nyí wọn kúkú bò. Kódà èèyàn wà tèmi gangan fúnra ara tèmi tí mo lè fún yín lórúkọ ẹ̀, tí ó tó ṣiṣẹ́ ìrànlọ́wọ́ fún, tí ẹ lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe lọ sí. Tó bá jẹ́ pé nǹkan kan wà tí wọ́n ń bò mọ́ abẹ́ aṣọ tí wọ́n lè sọ, kí á tètè nà ń bẹ̀ sí ìta kí gbogbo ayé lè rí. Nítorí àwọn kan ni wọ́n sàn nawọ́ ìrànlọ́wọ́ sí àwọn èèyàn wọ̀nyí through Àgbàlá Gabriel. Kó má jẹ́ pé wọ́n kàn ń fi jújú bò àwọn èèyàn wọ̀nyí lójú. Nítorí ìmí wà nù nǹkan yẹn tó bá ń ṣe báyìí gan, tí ó jẹ́ pé omi máa ń fẹ́ máa bọ́ lójú tùrúmi tí mo jókòó tí n bá ń wò pé so èèyàn lè wà nínú irú ìṣòro báyìí. Kémi gan bá jẹ́ ẹni tí ó ní lọ́wọ́ tó máa ṣe ìrànlọ́wọ́ fírú àwọn irú èèyàn bẹ́ẹ̀, ká wá lọ wádìí ẹ̀ bọ̀, kó wá jẹ́ pé pẹ̀lú bí gbogbo àwọn èèyàn ṣe wá ń ṣe àánú àwọn èèyàn tí wọ́n ń gbé wá yẹn, kó wá jẹ́ pé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín kan ó wà níbẹ̀. Àfi ká ṣe ìwádìí láàrin yẹn dáadáa. Tọ́ ó dà, ẹ ṣeun. Lóòótọ́ àwọn kan ní comment section oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn bẹ̀rẹ̀ sí wà níbẹ̀. Àwọn kan ní ìyá Esabod ti sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́lẹ̀ pé
Àgbàlá Gabriel o kí wọ́n má lọ gbára lé o ṣùgbọ́n àwọn èèyàn ní ṣé bá a rí n tó ń ṣe a rí ayé àwọn tó ti yí padà látara ẹ̀ pẹ̀lú ohun tí wọ́n ní Ìyá Esabod ti sọ rí nípa ẹ̀ kí ni tẹ̀lé sọ lórí ẹ̀. Ṣe rí alákàrà kì í fẹ́ kí ẹnìkejì ò dín òwe kan nìyẹn nítorí bí ó jọra wọn láàrin Ìyá Esabod àti Àgbàlá Gabriel orí ayélujára náà ni gbogbo wọn wà. So orí ayélujára tí gbogbo wọn wà dẹ̀ ni bí oníkálukú bá ṣe lẹ́nu sí bó bá ṣe ní àwọn èèyàn fans wọ́n bá ṣe ní sí náà ni yóò ṣe gbayì sí. So irú yẹn ń sìn náà irú ọ̀rọ̀ tí màmá yẹn sọ ń sìn ó lè jẹ́ láti rí pé kóun náà fi ṣe kíni kó fi kó èrò jọ láti fi gbayì ni. Tàbí kọ́rọ̀ ẹ̀ lè dùn. Tàbí kọ́rọ̀ ẹ̀ lè dùn káwọn èèyàn lè wò ó. Now èkejì tí a bá fi ẹ̀sùn kan yàn ẹni tó fẹ̀sùn kan yàn yẹn ẹ̀sùn tó fi kan yàn á rí wípé nǹkan kan wà tẹ́ni yẹn ń ṣe tó fẹ́ fara pẹ́ ẹ̀sùn yẹn bọ́tẹ̀ máa exaggerate ẹ̀ á rí pé nǹkan kan wà tó fẹ́ fara pẹ́. Pé á rí nǹkan lọ́dì nǹkan. Tó fẹ́ fara pẹ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé Àgbàlá Gabriel fúnra rẹ̀ pẹ̀lú irú àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí kóun náà kó ṣe kíni kó yẹ̀dí ara ẹ̀ wò. Ibi tó bá ń dà gbogbo afẹ́fẹ́ kù díẹ̀ sí kí àtó kó tètè àtúnbẹ̀ ṣe lábẹ́lẹ̀ kó tó di pé wọ́n tú síta because Ọlọ́run ti gbé e ga ó ti lórúkọ. Gbogbo ẹni tó bá sì jẹ́ gbajúmọ̀ náà ni àbùkù máa ń wá kiri. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹni tó bá ti jẹ́ gbajúmọ̀ ó gbọ́dọ̀ ṣọ́ra gan-an. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló gbọ́dọ̀ máa yẹ̀wò nínú ìhùwàsí ẹ̀, ìsọ̀rọ̀sí ẹ̀, ìṣesí ẹ̀. Tí ò bá yẹ̀wò tí ò fọ ọmọ dáadáa láàrin ìṣẹ́jú kan sí kejì àwọn ayé wọn á yí ìdá sí nǹkan míì fún un. So ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀rọ̀ tí màmá yẹn sọ ó bá Àgbàlá Gabriel fúnra rẹ̀ ó bá wí pé kó jókòó lóhun kan àtẹlẹ́dà ẹ̀ kó wò ó ibo ni àṣìṣe bá fẹ́ wà kó yá tètè yá dọ́gbọ́n kó tún rí ibẹ̀ yẹn ṣe nítorí kò sí béèyàn ṣe fẹ́ rìn láyé torí òní mì kò sẹ́ni tó gbọ́n tán kò sẹ́ni tó mọ̀ tán kò sẹ́ni tó mọ̀ ṣe àfọlọ́run ọba nìkan. Jésù fúnra rẹ̀ ó sọ pé ẹni pípé kan ò sí yàtọ̀ fún bàbá òun tí ń bẹ lọ́run. So automatically Jésù fúnra rẹ̀ náà accept pé kì í ṣe pé òun pé tó Ọlọ́run. So ìdí nìyẹn tó fi jẹ́ pé nǹkan tóun kéèyàn bá ń ṣe kéèyàn bá ń rò pé òun ti tó tán òun ti mọ̀ tán irọ́ ni o. Táwọn àwọn ayé ò tí ì fẹ́ wọn tí ì kigi bọ̀ ni o tán bá kigi bọ̀ inú sà oríṣiríṣi nǹkan á jáde ń bẹ o. Ìdí nìyẹn tó fi jẹ́ pé kóun fúnra rẹ̀ kó rọra jókòó òun kan ẹlẹ́dàá ẹ̀ kan kó wo ibi tó bá kù sí kó rọra tún bẹ́ẹ̀ ṣe. Àwọn kan ní ẹ má jẹ́ atánra wa jẹ Bọ̀dá Muyideen fún rẹ̀ yóò ní lọ́wọ́ gbogbo àwọn ìwà tó ń hù tẹ́lẹ̀ kó tó di pé ó dọ́dọ̀ Àgbàlá Gabriel bí ó tún padà sínú irú ìwà bẹ́ẹ̀ wípé ejò lọ́wọ́ nú ni látọ̀dọ̀ Bọ̀dá Muyideen fún rẹ̀ ṣe rò pé ìyẹn náà lè fa ìdí abájọ. Mo ti sọ̀rọ̀ síwájú náà mo pòwe kan mo ní bó ti wù ká gbé góòlù ká gbé e sí ẹlẹ́dẹ̀ lọ́rùn yóò lọ fi wọ́ ẹrẹ̀ náà ni. Àwọn kan wà wọn kì í ṣe ọmọ orí ẹni ọmọ lẹ́lẹ̀ ni wọ́n bó ti wù ká gbé wọn sórí ẹni tẹ́ bẹ́ẹ̀dì fún wọn wọ́n á sì bọ̀ sílẹ̀ ẹlẹ́yìn náà ni. So irú yẹn sì náà tó bá jẹ́ pé bí kàtígórì irú èèyàn bẹ́ẹ̀ ni Bọ̀dá Muyideen fall sí kò sí bó ti wù kó rí kò sí ìrànlọ́wọ́ tó wù kí wọ́n ṣe fún un náà
á sì padà sí inú ẹrọ̀fọ̀ ẹ̀ náà ni. So àwọn míì náà dẹ̀ wà tó jẹ́ pé Ọlọ́run bá ti sọ̀rọ̀ pé ó ní bí gbogbo ayé yìí bá gbárajọ, ó wà nínú àdìsá náà Muhammad sàsánà, ó ní bí gbogbo ayé yìí bá gbárajọ tí wọ́n ní àwọn fẹ́ ṣe ẹ́ lóore, kò sí oore kan tí wọ́n lè ṣe àyàfi èyí tí àwa Ọlọ́run tá a bá ti sọ pé a máa ṣe ẹ́. Tí gbogbo ayé ìbá sì gbárajọ tí wọ́n ní àwọn fẹ́ ṣe ìwọ Lágbájá níbi o, kò síbi kan tí wọ́n lè ṣe ẹ̀ yàtọ̀ fún yìí tá a bá ti sọ pé yóò ṣe kòǹgẹ́ ó tán. So bí gbogbo bá jẹ́ pé ẹni tí àlámọ̀rí kádàrá ẹ̀ àkọọ́lẹ̀ tó ti jẹ́ pé kò sínú àkọọ́lẹ̀ pé yóò ṣe rere láyé, kò sí gbogbo àgbáríjọ ayé yìí bá gbárajọ pé náà fẹ́ràn lọ́wọ́ lè ríran lọ́wọ́ kan fẹ́ ṣe fún un. Á padà sí ipò tí Ọlọ́run ti kọ́ ọmọ yẹn ni, á padà síbẹ̀. Nínú àdìsí àná Muhammad sàsálà náà ló tẹ̀síwájú níbi kan tó sọ pé iná àti àlìjánà wọ́n ń ṣe fàǹfà láàrin ra wọn. Ṣé ń gbọ́? Náà Ọlọ́run wá dá sí i, wọ́n á sọ pé ìrẹ́ náà pé ìyà òun ní ẹni tó ń bá fẹ́ jẹ níyà náà lòun dá ẹ fún. Ìwọ àlìjánà ẹni ìkẹ́ òun ní ẹni tó ń bá fẹ́ kẹ́ náà lòun dá ẹ fún. Àmọ́ ṣá ìwọ̀ òun láàrin fún ẹ̀yin méjèèjì ni pé ẹ̀yin méjèèjì ló máa kú. Àti iná àti àlìjánà Ọlọ́run pé méjèèjì ló máa kú. Ok, ẹni tó Ọlọ́run bá ti wá kádàrá pé ọmọ náà ni, kò sí bó ti wù kó rí, àwọ̀ náà ni. Ẹgbẹ́ ti kọ́ kádàrá pé yóò wọ àlìjánà, kò sí bó ti wù kó rí, àwọ̀ náà ni, nítorí méjèèjì lọ́lọ́run ti sọ pé yóò kún. So bí ó bá jẹ́ pé kàtígórì àwọn tí ó jẹ́ pé wọ́n ní líláàrí láyé náà ni Bọ̀dá Muyideen fọ́ sí, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe, kò sí even gan ta ló lówó jù ní gbogbo àgbáyé, ẹ lọ mọ àbíká àti pé tó sì lówó tó lọ kọ́lé sí ojú ọ̀run lọ́hùn. Bó ń sọ pé òun fẹ́ mú Bọ̀dá Muyideen lọ sí ojú ọ̀run ibi tó kọ́lé sí yẹn, Bọ̀dá Muyideen á sì jábọ́ nínú kẹrùnplẹ̀n jábọ́ àbí á sì jábọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kádàrá tó lọ́n bá kọ fún. Ṣé Ọlọ́run máa ń kọ kádàrá burúkú mọ́ èèyàn ni? My dear, 40 ọjọ́ kìíní, 40 ọjọ́ kejì, 40 ọjọ́ kẹta tí ẹ̀dá bá ti wà nínú ikùn ìyá ẹ̀ náà ni nínú àdìsí àná Muhammad sàṣà pé a máa rán màláíkà náà wá, á wá bẹ̀rẹ̀ sí í kọ́ olórí ìburú ni, olórí ire ni, ìgbà báyìí ni ó lò láyé, iṣẹ́ báyìí ni, ọmọ náà ni àbọ̀mọ àlìjánà, á kọ síbẹ̀. Ó ní gbogbo ohun tá a kọ sínú tákàdá ó ti gbẹ o, a sì ti gbé gègé sókè. Ó ti gbé gègé sókè, ohun tá a sì kọ sínú tákàdá ó ti gbẹ. So àwọn àǹfààní tọ́lọ́run wá fi ilẹ̀ fún wa inú ní irú pé bẹ́ẹ̀ ká ṣe àdúrà, irú ká jíròrò ká ṣàdúrà ní àkókò ìgbà tí àdúrà máa ń gbà, tọ́lọ́run máa ń ṣílẹ̀kùn àlìjánà sílẹ̀ pé á ṣílẹ̀kùn ńlẹ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ bá ń wí èmi Ọlọ́run mo fẹ́ máa gbà. Irú ẹni tó bá ṣe kò gé àkókò yìí, irú nǹkan tá a sọ pé ṣe bọ́ lọ́run ni fúnra rẹ̀ ni, ṣe bóun náà ló sọ pé òun ṣe nǹkan wọn tó kọ nínú kádà ti gbé, tó bá sọ pé pẹ́ńsù tóun fi kọ́ yìí òun tó fẹ́ parẹ́, ṣé ẹnìkan fẹ́ sọ pé ó ṣe parẹ́ ni. So Ọlọ́run fúnra rẹ̀ ó jẹ́ ọba aláforíjì, ó jẹ́ ọba tó jẹ́ pé ẹwọ́rú làlátì kọ́dírì tí àwa mùsùlùmí tá a máa ń sábà pọ́nlé òru yẹn, òru ọjọ́ àbíyì tá à ń pọ́nlé gangan yẹn, òru ọjọ́ tí à ń jí kádàrá, à ń pa kádàrá ẹ̀ dáadáa. So ẹni bá lè gbìyànjú tọ́lọ́run jẹ́ kó ṣe kò gẹ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn, jẹ́ mọ́ Ọlọ́run fúnra rẹ̀ gan náà kò fẹ́ ká ṣègbé. So ìyẹn ni àárín yẹn pẹ̀lú ọ̀rọ̀ Bọ̀dá Muyideen àti ọ̀rọ̀ Àgbàlá Gabriel ó ta kókó, ó jẹ́ nǹkan tó wà very very sensitive tí èèyàn gbọ́dọ̀ ṣọ́ra láti kàn máa sọ̀rọ̀ lórí ẹ̀ anyhow. Àwọn kan tún sọ nínú kọ́mẹ̀ntì wọ́n tiẹ̀ ní wípé bóyá wọ́n fẹ́ kí Àgbàlá Gabriel pé bí ọ̀rọ̀ ẹ̀sìn ló bí wàhálà, bóyá wọ́n fẹ́ kí Bọ̀dá Muyideen di Kristẹni, pé bóyá ara tó fà á
tí ọ̀wọ̀ ò fi wà ń bẹ̀ nìyẹn lórí ọ̀rọ̀ yẹn tó lè jẹ́ bẹ́ẹ̀. tó aláwọ̀ àlámọ̀ ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó èmi ò rí àárín yẹn dájú so bẹ́ẹ̀ ní ojú ìwòye tèmi láàrin yẹn Àgbàlá Gabriel mọ̀ pé mùsùlùmí orúkọ muslim ló ń jẹ́ mi lè pè ní mùsùlùmí bẹ́ẹ̀ ó ń jẹ́ orúkọ muslim àìmọye orúkọ muslim tó wà ní church àwọn orúkọ kìrìsìtẹ́nì náà tó wà ní mọ́sálásí so orúkọ a lè fi déédéé kan fi sọ̀rọ̀ lórí pé ìyẹn ló fà á tí bóyá ọ̀rọ̀ ẹ̀sìn a lè forúkọ fi jọ́ọ̀jì ẹ̀ mùsùlùmí ọlọ́bẹ̀ yóò wà ṣé mùsùlùmí tí ó jẹ́ pé ìjọ jímọ̀ nìkan ní lọ mọ́sálásí àbí mùsùlùmí tó jẹ́ pé ìjọ ọdún nìkan ló lọ yídì tí ìrun wákàtí márààrún tí kò kàn kò sí ìtò nǹkan kan tó mọ̀ mùsùlùmí tó mutí tó mu sìgá mùsùlùmí tó ń ṣe panṣágà ṣé yẹn la fẹ́ sọ pé mùsùlùmí òdodo lélẹ̀ rárá ó kàn lè máa jórúkọ so irú yẹn ń sìn a gbọ́dọ̀ yí pọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wípé bóyá torí ẹ̀ ni bóyá irú dìjà láàrin àwọn méjèèjì ṣé bí bọ̀dà Muyideen mọ̀ pé mùsùlùmí ó mọ̀ pé orúkọ mùsùlùmí lòun jẹ́ tí Àgbàlá Gabriel fi pìkẹ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe interview ṣe everything tí gbogbo ayé rí yẹn ó yẹ kí bọ̀dà Muyideen tó máa sọ tó bá jẹ́ mùsùlùmí gangan ni pé mi ò lọ ṣọ́ọ̀ṣì o ẹ má torí ṣọ́ọ̀ṣì ipe lẹ́bí ń ṣèrànlọ́wọ́ ìfún mi o mùsùlùmí ni mí o bẹ̀tí gbogbo gbólóhùn yóò jáde lẹ́nu ẹ̀ ńgbà náà so a lè yí ọ̀rọ̀ yẹn mọ́ a dẹ̀ lè sọ pé nítorí ìyẹn nígbà tó wá di pé wọ́n fún un lówó tán wọ́n kọ́lé wọ́n fẹ́ yàwó fún un ló wá jẹ́ pé ìyẹn ló ṣẹ̀ṣẹ̀ wá sọ pé òun mọ̀ pé mùsùlùmí lòun rárá. ó dà bọ̀dà Muyideen sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ fídíò tí mo play lẹ́ẹ̀kan yẹn ó ní afẹ́ ajẹ má fẹ́ ayé afẹ́ ajẹ má fẹ́ ayé ló sọ ohun dàbí òun ṣe rí tó ẹni tó ń gba báárà tí ń lu àrù ní inú ọjà ó wá fi ọ̀rọ̀ kan kún ó ní Àgbàlá Gabriel ti gba ìyàwó òun ìyẹn kọ́kọ́ kọni lóminú ìgbà tẹ gbọ́ gbólóhùn yẹn kí ló wá sí lọ́kàn. gbàyàwó pé méjì o ó gbàyàwó òun nítorí ibẹ̀ ni wọ́n ti fẹ́ yàwó fún so wọ́n lè gbàyàwó lọ́wọ́ ẹ̀ kì í ṣe pé wọ́n gbà á nígbà wípé Àgbàlá Gabriel gbàyàwó ò fẹ́ rárá o wọ́n lè gbà wẹ́gbẹ́ ok ṣe báwa la fún ẹ àgbà ó ní wọ́n gbalé wọ́n ní wọ́n ti gbalé lọ́wọ́ òun àwa la kọ́lé fún ẹ àgbà so irú yẹn ń sìn bó ṣe sọ̀rọ̀ yẹn ní àárín yẹn pé òun ló sọ òun dàbá afẹ́ àjẹ máfẹ́ ayó ni tí ń fúnni ní oko òdí ọ̀pẹ́ro ṣe rí àwọn nǹkan kan wà tí mo ti sọ síwájú ọ̀rọ̀ yìí pé kí Àgbàlá Gabriel kó jókòó tó bá ń gbọ́ prógrámù tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tó bá ní àǹfààní àti gbọ́ àti wò ó ẹnu tèmi fi ń sọ fún yìí tí n bá fi gé obì fún kó má jẹ́ o. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. àmọ́ ṣáàtì ọ̀rọ̀ tèmi bá ń fi ń bá a sọ yìí kò gbọ́ kó jókòó
òun nìkan àtẹlẹ́dàá ẹ̀ kó ronú lọ ibo ni àwọn àṣìṣe bá wà tó wà hidden kó rọra túnbẹ̀ ṣe before kó tó di pé wọ́n bá a tàn wọ́n wá sọ ọ́ di tọrọ fọkànlé nǹkan tí ò tó nǹkan wọ́n wá bá a sọ ọ́ di rẹpẹtẹ torí bí wọ́n bá jẹ́ ẹyọ kan ní tẹ́lẹ̀ wọ́n á fi 100 kún tàbí kán fi mílíọ̀nù kún nítorí pé ó ti lórúkọ so òun fúnra rẹ̀ ni kó rọra jókòó kó wà lóhun kan òun kó má tiẹ̀ fi lọ ẹ̀dá alààyè kan òun àtẹlẹ́dàá ẹ̀ ní kí wọ́n jọ rò ó wò ẹni burú mọ̀ oníkùn ló sì mọ̀ọ́ká kò séèyàn kan tó máa ṣe nǹkan kan tí ó kù díẹ̀ kí àtò tí ò ní mọ̀ pé nǹkan tóun ṣe yìí ó kù díẹ̀ kí àtò tó kó tó sì di pé bóyá ó di pé ó tarnish image ó bà reputation èèyàn jẹ́ kéèyàn tètè ṣe kíni kó tètè tún ṣe lábẹ́lẹ̀ ìyẹn ní advice tèmi kan lè fò lórí ẹ̀. tó ọ̀dà ẹ ṣeun ẹja fi mọ síbẹ̀ yẹn fún ti dédé àsìkò yìí màá fẹ́ kí ẹ fi ọ̀rọ̀ àmọ̀ràn síta tó bá ṣì wà tó dẹ̀ ti sọ̀rọ̀ àmọ̀ràn náà nínú àwọn àlàyé ọ̀rọ̀ yín tó bá ṣì wà ẹ lè fi ọ̀rọ̀ àmọ̀ràn ní ṣókí síta orúkọ yín àti fóònù nọ́mbà yín. tó gẹ́gẹ́ bí wọn bá ọ̀rọ̀ àmọ̀ràn tèmi kan lè gbà torí àwọn nǹkan tí Àgbàlá Gabriel ṣe ó máa ń wú mi lórí kì í ṣe pé mo máa ń sábà wò ó máa ń wú mi lórí ọ̀rẹ́ mi tó súnmọ́ mi kan wà náà tó ti sí mo sẹ́yìn pé mo sọ pé mo lè fún yín lórúkọ èèyàn tó súnmọ́ mi kan wà náà tó ṣe ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ fún so now gbogbo nǹkan yẹn ó jẹ́ nǹkan tó máa ń tó èmi gan fúnra mi tí mo ní passion fún pé ó wà nínú ẹ̀jẹ̀ mi ó wà nínú ẹran ara mi pé kéèyàn ràn yàn lọ́wọ́ ó dẹ̀ wà nínú ẹ̀sìn méjèèjì náà tá à ń sìn àti ẹ̀sìn ìbílẹ̀ náà pé kéèyàn ṣe kí ni kó ṣe ìrànlọ́wọ́ fún ẹni tí ò ní so nípa àwa ń ṣèrànlọ́wọ́ yẹn àfi ká wá ṣọ́ra nítorí temptation wà nínú ẹ̀ gan-an tó pọ̀ so ìdí nìyẹn tó jẹ́ pé àmọ̀ràn ní ráńpẹ́ tí mo kàn tún lè gba Àgbàlá Gabriel àti ọ̀pọ̀lọpọ̀ ẹni náà tó bá tún ní èrò láti máa ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni pé kí a ṣọ́ra ṣe oore níwọ̀n ènìyàn ṣòro oore níwọ̀n àwọn bàbá wa ti kọ́ lórin so ìyẹn nìkan ṣo ni advice tí mo tún lè gba gbogbo wa lápapọ̀ orúkọ tèmi náà ni Olóyè Odùṣínà Yunus Ìdòwú tí mo jẹ́ amúlùdùn gbogbo Ìtòkò Titun ní ìlú Lábàìwá ní Abẹ́òkúta nọ́mbà ìbánisọ̀rọ̀ mi òun náà ni 08034275939 lẹ́ẹ̀kan sí 08034275939 ẹ ṣé púpọ̀. tó ẹ ṣeun wo àgbáyé ò ní tán lórílẹ̀ ẹ kú mọ̀ ẹ kú ọgbọ́n ẹ kú àgbà tó ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn lù ú wọ́n ní ìlú gángan lọ̀rọ̀ lé ayé bó bá kọ wájú sẹ́nìkan yìí ní ọkọ̀ sọ mẹ́lòmíì ìyàwó ní ọ̀rọ̀ yìí kọ sí ẹ jẹ́ àjọ pàdé ní comment section kò mọ síbẹ̀ nìkan ẹ share fáwọn ẹlòmíì ẹ subscribe sí Bembeyeke TV bákan náà a mọ̀ wípé ẹ̀yin lè yan wà wá lè yan yín béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni gbogbo àwọn tó bá wá dòwò pọ̀ ní ìkànnì Bembeyeke ẹ máa bá wọn dòwò pọ̀ pẹ̀lú bẹ̀rẹ̀ látòrí ATJ Textiles Al-Isnad Homes and Properties D-Fash Express Logistics tó fi mọ́ Alani Nightingale ẹ lọ sí YouTube ẹ subscribe fún IG ẹ̀yẹn Instagram ẹ subscribe ẹ follow ẹ̀ ń bẹ̀ kẹ́ẹ̀sì máa bá lọ torí àwọn àsìkò giveaway bó bá dé ẹ̀yin náà lè láǹfààní láti nípìn ń bẹ̀ tèmi tí ń tòótọ́ Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi ẹ̀yin lè yan wá wá lè yan yín béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lónìí Bembeyeke. pàdé ẹni máa sìn ọba dúró dé mi ọ̀jẹ̀ ń bọ̀ sọ mi o òtútù yìí mú ẹ bá mi wáyà mi lọ ọ̀rọ̀ yìí ń bẹ mi ta ló fa buké lóyún
ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́ tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV, let's marry bẹbẹ, ìkànnì eléyìí ládùn jù, Daniel Salomon ló mú wa yìí, òun ni ẹ máa wò.